nígbà kankan tí Kwankwaso sọ pé òun fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC, ẹgbẹ́ NDP ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party ti bẹnu àtẹ́ lu awuyewuye kan tó lọ káàkiri pé aṣáájú ẹgbẹ́ náà Senator Rabiu Kwankwaso gbèrò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú NNPP ṣe sọ. Wọ́n ní Kwankwaso kò sí ìpàdé kankan pẹ̀lú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú bí àwọn kan ṣe ń sọ káàkiri lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní àhesọ náà bẹ̀rẹ̀. Eléyìí tí Kwankwaso ti wá sọ pé kí ẹni tó bá ní ẹ̀rí nípa àhesọ náà kó bọ́ síta. Nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Arise láìpẹ́ yìí, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Global Investment and Trade Company Baba Yusuf sọ pé èló dàbí ẹni tí Kwankwaso ṣe àwọn àṣìṣe kan lórí ọ̀rọ̀ òṣèlú pàápàá nípínlẹ̀ Kano lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àmọ́ nígbà tó ń fèsì, alukoro fún ẹgbẹ́ òṣèlú NNPP Ladipo Johnson sọ pé kò sígbà kankan tí Alhaji Kwankwaso ṣe ìdúnàdúrà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní kódà kò sí nínú èròǹgbà Kwankwaso láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC rárá. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé láti ọdún 2024 ní Kwankwaso ti ní ìpàdé gbẹ̀yìn pẹ̀lú ààrẹ Tinubu tí wọn kò sì sọ ohunkóhun tó jẹ mọ́ dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní Alhaji Kwankwaso jẹ́ ẹni tó fẹ́ràn òtítọ́ tó sì nífẹ̀ẹ́ ààbò aráàlú lọ́kàn.